gbogbo ènìyàn ṣe ti gbọ́ ÒpómúléróTV ti dé bí àṣẹ̀ṣẹ̀ yọ. Sórí ilé-iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó LTV 8 pẹ̀lú ọ̀kan òjọ̀kan ètò Yorùbá alárinrin. Àgbéyẹ̀wò fíìmù, oge ṣíṣe, eré ìdárayá, ìgbé ayé àwọn ènìyàn jàǹkànjàǹkàn, àwàdà àti orin ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi láwùjọ. Ilẹ̀ káàárọ̀ oòjíire Yorùbá lórílẹ̀‐èdè wa àti káàkiri àgbáyé. Ẹ darapọ̀ mọ́ wa ní ọjọ́jọ́ Sátidé ní déédéé aago 9 sí aago 10 ní àṣálẹ́ ní ilé-iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó Lagos Weekend Television ÒpómúléróTV. Gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà dídùn ní dùn. Òpómúléró balẹ̀ bí ọ̀wàrà òjò. Pàjùbà kan ra bàtà tó tọ́lẹ̀ aláyọ̀ òrò. Ẹ káàbọ̀ sórí àwọn àǹkọ̀bí tó wáyé. Ayé wa dùn gidi gan. Ètò ọ̀kan ọ̀jọ̀kan lórí amóhùnmáwòrán wa. Ẹ̀kọ́ àṣà ìṣaralóge ìdárayá o. Ìròyìn ìṣẹ̀lẹ̀ àgbọ̀túngbọ̀ láti ilẹ̀ Yorùbá lókè òkun. Ẹkú gbalẹ̀ sáàgòlè Òpómúléró. Bàbá, màmá, bọ̀dá wa, sísá wa. Ẹ̀yin ọmọdé ilé, ẹkú ìkàlẹ̀ níbẹ̀ ń. Túndé Kèlání lóní káàkì gbogbo ìgbé o. Ayé wa dùn gidi gan. ՕpómúléróTV lóní káàkì gbogbo yìí o. Ayé wa aládùn àlóyìn gidi gan. Oyin ayé gbé wa lọ, oyin ayé, oyin ayé gbé wa lọ, oyin ayé. Níbo ló wà, níbo ló rè, níbo ló mọ̀, níbo ló lọ, níbo ló gbà, níbo ló wọ̀, níbo ló sọ, níbo ló sùn. Ẹni bá lè rí kó bá ní sọ, ojú máa rí bí gbogbo ara ni. Tó bá nífẹ̀ẹ́ mi gbé mi sọ́wọ́ o, káráyé má bá mi ké yẹ́yẹ́. Ẹni bá lè rí kó bá ní sọ, ojú máa rí bí gbogbo ara ni. Tó bá nífẹ̀ẹ́ mi gbé mi sọ́wọ́ o, káráyé má bá mi ké yẹ́yẹ́. Ayé la bá tán, ìfẹ́ jù wọ́n lọ, kò ṣe fowó rà, kò ṣe fi rọra. Ibi tó bá wà, máa wá ẹ débẹ̀, bèbí mọ́nú rí, ṣáwá elépo. Oyin ayé gbé wa lọ, oyin ayé, oyin ayé gbé wa lọ, oyin ayé, oyin ayé gbé wa lọ, oyin ayé, oyin ayé gbé wa lọ, oyin ayé. Kò sẹ́lòmíràn bá gbé pàjágà, ọ̀tún lọ́jọ́ yọ, ìwọ pẹ̀lú mi. Spèrè ń bẹ lóde, ogójì sísè, ìfẹ́ ilé Olúwa, bàbá ẹ̀ débẹ̀. Ẹni bá lè rí kó bá ní sọ fún ojú má rí bí gbogbo ara ni. Tó bá nífẹ̀ẹ́ mi gbé mi sọ́wọ́ o, káráyé má bá mi ké
má bà mí ké ẹni bá ń rí ó bá ní sọ fún ojú má rí bí gbogbo ara ni ó bá nífẹ̀ẹ́ mi pé mi sọ́wọ́ o káráyé má bà mí ké Òpómúléró, 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 òpómúléró TV. Alẹ́ òní fẹ́ ṣé dáadáa kí mo bá ran ni. Mo mọ̀ pé ẹ̀ ti retí ètò Òpómúléró TV. Sáwárí ní èní, a ní oríṣiríṣi ètò yóò yàn ìyẹn à ń láìkì. Orúkọ mi òní ọ̀sẹ̀ Oluwa Tóyìn Ọmọ́túbọ̀ra ni. Sáwárí ìṣe àti mà ọ̀kín òní ẹ̀kí ó ṣe ọba ẹyẹ ni. A tún ti wá wálé ní o pẹ̀lú oríṣiríṣi ètò ìyí àwọn afúnra dá ń fẹ́ràn láti kárò túgbà wá ṣe déédéé ìrànyàn. A jẹ́ dáa pé Tolúlọpẹ́ Ìbíkúnlé fún àkójọpọ̀ ìròyìn láti ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn ilẹ̀ Yorùbá láti ọwọ́ Dawn Commission òyà àjẹdà lọ ibẹ̀. Èyí ni àkójọpọ̀ ìròyìn àwọn ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà láti ọwọ́ Dawn Commission. Tolúlọpẹ́ Ìbíkúnlé ní orúkọ mi. Ẹgbẹ́ àwọn awakọ̀ ní ìpínlẹ̀ Èkó tí a mọ̀ sí Lagos State Drivers Institute rọ àwọn agbèrò ní ìpínlẹ̀ náà láti kọ́ bí a ṣe ń hùwà ní ọ̀nà tí ó tọ́ sí àwọn tí wọ́n jọ ń lo ojú pópó. Ọ̀gbẹ́ni Philip Ogunlade tí ó jẹ́ ọ̀gá àgbà fún Lagos State Institute ni ó sọ èyí ní ibi ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan tí wọ́n ṣe fún àwọn agbèrò sọ́kọ̀ ní ìpínlẹ̀ Èkó. News Agency of Nigeria fi tóni létí pé 55 ọmọ ẹgbẹ́ àwọn agbèrò sọ́kọ̀ ni ó kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí. Wọ́n tún fi kún pé àyẹ̀wò ìlera ni wọ́n fi ṣíde ìdánilẹ́kọ̀ọ́ náà. Honorable Saheed Akínadé Fìjàbí kọ́ kíláàsì ìgbàlódé sí ilé ìwòsàn ìjọba ti Yunifásítì Ìbàdàn. Kíláàsì ìgbàlódé yìí ni wọ́n ní ó tó 300 million naira tí ó parí kíkọ́ rẹ̀, tí wọ́n sì ti sọ ọ́ di lílò lẹ́yìn tí wọ́n ṣe. Fìjàbí tí ó jẹ́ alága ìgbìmọ̀ tó ń mójútó ètò gbogbo nípa telecommunications sọ pé ìmọ̀ràn òun ni kíkọ́ yàrá ìkàwé ìgbàlódé yìí. Àwọn olórí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ ní ìpínlẹ̀ Ondo kìlọ̀ fún gómìnà ìpínlẹ̀ náà Dr. Olúṣẹ́gun Mímíkò àti gbogbo àwọn olórí ẹgbẹ́ náà láti yẹra fún fífi ipá yan olùdíje ẹgbẹ́ ní ìdìbò abẹ́lé tí ó ń bọ̀. Àwọn olórí ẹgbẹ́ wọ̀nyí ṣe ìkìlọ̀ pé fífi ipá mú ẹgbẹ́ gba olùdíje náà yóò dá rògbòdìyàn ńlá sílẹ̀ nínú ẹgbẹ́ yìí káàkiri ìpínlẹ̀ Ondo. Ní ibi ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ ẹgbẹ́ People's Democratic Party tí ìjọba ìpínlẹ̀ Ọ̀sẹ̀ tí ó wáyé ní ìlú Ìdògún ní ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ tí ó wà ní ìpínlẹ̀ Ondo ní ìkìlọ̀ yìí ti wáyé. Àkójọpọ̀ ìròyìn àwọn ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà láti ọwọ́ Dawn Commission kò ní jù báyìí lọ. Ẹ ṣé púpọ̀. Òpómúléró, 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 òpómúléró TV. There was a man called Alimi, a Fulani man who used to go about peddling charms. Afonja invited him to come to Ilorin and make charms for him and his army. When Afonja died, he was able to get the Muslim community in the army to appoint him as the chief imam for the whole of Ilorin. But after the Ilorin people had done that, the Yoruba people were horrified. So volunteer armies emerged, led by the Alaafin Oluwa, the reigning Alaafin of the time. He lost.
because the army just disintegrated under him, and he himself lost his life. I will find another time to tell that story. Be ready to shed tears. The Alaafin Oluwa Eewo was a handsome prince, very handsome man, and a very pleasant man, also a very courageous person. On his way to the attack on Ilorin, he went through many towns and brought a lot of people with him. But outside Ilorin, the army began to quarrel among themselves. Some said one thing, other people said other things. The end result of it was that the Alaafin decided, no, we've gone this far. If nobody is fighting with me, I will fight alone. Nobody fighting with me, I will fight alone. So he plunged into the fight. And his son, his eldest son, plunged into the fight with him. When the fighting got bad, in the middle of the day, his son came, galloped to him where he was leading, where he was fighting like a prince, like a great warrior prince. Got off his horse, prostrated before him and said, my father, it doesn't look good, but we are Yoruba, we are Oyo, and we are the Alaafin's family. We don't turn back. So goodbye. I may never see you again. So he got onto his horse and galloped away. He fell in battle. The Alaafin fought and also fell from his horse, but he wasn't dead. He was badly wounded. And there was a fight over his body. And his body was finally taken into the city of Ilorin and taken to the home of the most senior man in the army, who was a Yoruba chief. And the emir sent somebody to go and see what is happening back there. They drove him back. This is not for foreigners. This is for us, Yoruba people. They knew he was going to die because he was so badly wounded. They wanted to subject him to the fullest disgrace imaginable. They put shackles in his legs. They bound his hands. And then one of the leading Yoruba chiefs took a sword and cut off his head. That's their laughing. There were young men there. There were young men there who saw it happen. They were horrified to see what had happened. And almost all of them fled from Ilorin and ended up in Ibadan. And they were among the young men who fought the Ilorin army in 1840 in Osogbo and defeated the Ilorin army and captured the leading Yoruba men from Ilorin. That's what we Yoruba sometimes do to ourselves. When we have a quarrel over politics, we tend to want to destroy one another. The big question is, why? Why? Where do we get that from in our culture? We had built the greatest civilization on the African continent. We were the only people living in towns and cities where our neighbors were living in the bush. The first European who came into our country in 1825 December, the English explorer Clapperton, he expressed surprise that there were so many towns, that there are not as many towns as this even in Europe. He said when you are leaving a Yoruba town
and the noise of the town begins to recede behind you, the noise of the next town will you begin to hear the noise of the next town in front of you. At short distances from one another, we Yoruba lived in great cities. We built the greatest civilization. We had the most sophisticated system of government. One American traveled in our country in 1854 to 1858. He said, listen, among us white people, the greatest excellence of government, is the principle of the balance of power in government, so as to prevent the abuse of powers. We had the king as the apex of our political system. But around him, we created the Council of Chiefs. And so the authority of the government existed entirely in that council of the king and his chiefs. The king did not take decisions on his own. He took decisions in the Council of Chiefs. When the decision has been taken, however, it is announced to the people as the king's sole decision, as if he sat in the corner of his room and took the decision. No. We had that system of balance of power. The chiefs cannot claim that the decision was theirs. It's against the rule for them to claim that it is theirs. They must not tell the world. They must not go out of the palace meeting and go and tell the public that they had taken a decision. Only the king takes decisions. And yet it is they and the king that took the decision. And a king is not allowed to take a decision on his own alone. Beautiful balance of powers. Democracy at its best. ΟpómúléróTV. Be sound sultan. They look for campus, they look for road. We no care if not to jam us. My guy, I lose focus. Fashion my own course. But then pè mí ẹ pé ká wá ṣe orin mo fẹ́ tí kì í pé yan kò sí nǹkan tí máa ṣe mo láti make sure pé kíní bọ́ sí dẹ̀ pé LD ìdán pé wọn wá máa produce àwọn kíní kan mo respect òun náà ní namesake mi dẹ̀ ni mo dẹ̀ bá ń believe mo àjọ one wavelength kan náà so mo ní àmàjọ produce àwọn kíní yìí team music yẹn ìgbà tí mo pé mo wò pé èmi nìkan ilé ìdá ṣe kíní ẹ jẹ́ ń pé àwọn different artists kọ́ máa kan nínú kíní mo mọ̀ pé mo depend fún wọn máa wẹ́n tó fit ẹ̀ jù nígbà yẹn ó ní ọ̀rẹ́ babadí kan tó jẹ́ barber but musician also wọ́n máa ń gẹrun ní ìsúlẹ̀ yẹn bẹ́ẹ̀ mo máa ń gbọ́ tóun náà wọ́n máa ń fẹ́ kan English yẹn but mo máa ń gbọ́ tóun ní Yorùbá yẹn tí mo like inú even in the English so mo sọ wọn pé STV pé ẹ̀yin lè máa ṣe kíní yìí o ẹni kíní wọn ni ìmọ̀ pẹlẹbẹ ni. bó ti sẹ́ àkódà mo lè bá wọn ṣe ìmọ̀ pẹlẹbẹ lẹ́yìn kò lé wọn kún màmá mú wọn lọ ìmọ̀ pẹlẹbẹ. bàtà tó máa ṣe orin yẹn di bí hit ní àwọn schools ní gbogbo western schools ní àti ẹ̀ mọ̀ pé ó máa lọ bẹ́ẹ̀ but by the time táwọn akọni yẹn táwọn agbọ́n á wò pé orin yẹn wà deserving of the
the kind of quality of movie tó jẹ́ so àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Film music yẹn it was for me to understand the script more. Ó dàbí old school, ó dàbí new school. Gbogbo ẹ̀ náà ó kàn jọ mọ́ ìgbà tó bẹ̀rẹ̀ club àti court àti gbogbo ẹ̀. Àwọn tó ti silver lining gbogbo àwọn lè. Ó náà àwọn bòmíì tó yẹ pé bí ẹ máa sọ bí governor yẹn ṣe wá, military governor, ìgbà tó máa fi orin bu lórí stage. Ṣé wọn láti get gbogbo characteristics mood yìí yẹn kí wọ́n fi mọ bó máa ṣe orin yẹn sí kó máa fi wà as confrontational as tó máa ti jẹ́ kí gọ́vnà yẹn bínú lọ àbí. Ó náwọn èèyàn púpọ̀ tó wà nínú fídíò yẹn tẹ́ẹ̀tẹ́ mọ̀. Tẹ bá wò dáadáa tẹ bá wò àwọn dancers tó wà nínú ẹ̀ tẹ́yìn àti Ṣẹ́gun Adéfìlà mú pọ̀. Wandeko wà nínú àwọn dancers yẹn. Wandeko kan náà tó ti di musician lẹ́ni ó wà ń bẹ̀. Ìyàwó tí basketball fẹ́ òun gangan ni àfiṣe outgoing queen nínú campus queen. You know, it's a very interesting thing that all these people, Cobams, Cobams, òun náà wà. Àwọn kan gbọ́ tẹ́ mọ̀ ni, àwọn èèyàn gbọ́ owó nǹkan tó fi springboard career àwọn nìyẹn. Mo máa wo music industry bí cycle because ìwọ tó bá ti rò pé o ti dé top tó o bá lè mí sí ìsàlẹ̀ yẹn o máa drop ni because ìsàlẹ̀ yẹn bí ẹni pé ní òpómúléró wọn ló máa di ìwọ mú látòkè yẹn eventually tó o bá jẹ́ kí symbiosis yẹn máa lọ bẹ́ẹ̀ yẹn owó gan ò ní exist. So nǹkan tí mo máa ń wò pé àwọn young people many of them lọ ti di style ni tó jẹ́ pé mo kàn ní pé mo like o mo dey encourage wọn pé orin yẹn dá okay má pè mí gba nọ́mbà ṣé the band la fẹ́ sọ ni ṣé P-Square la fẹ́ sọ ni èmi mo ṣe MC ìgbà táwọn P-Square tá máa find àwọn P-Square ní Jos nígbà yẹn ṣé Timaya ni ṣé Wizkid ni wọ́n ti pọ̀ jù tó yẹ pé mo mọ̀ wọ́n gbà tí kò sẹ́ni tó mọ̀ wọ́n gbogbo wọn yẹn tí mo pè yìí wọ́n ní prospect nígbà yẹn tó yẹ pé èèyàn lè deny ẹ̀ gbogbo wọn yẹn náà téèyàn bá ti pàdé àfi téèyàn bá fi parọ́ fún rẹ̀ ni kò ní embrace wọn at that point in time. So but nǹkan tí mo máa ń ṣe ni mo máa ń fún wọn ní free access sí mi. Ẹ̀rí music Nigeria nǹkan tí máa ń try láti sọ fún many of the practitioners ni pé a ní identity kan tó lọ títí pé òun la fi ń back ẹ̀ yet ó wà exportable because ó wà rhythmic ó ní peculiarity ti tiẹ̀ tó ní wọ́n bẹ̀ yẹn so àwọn èèyàn ti ń gbà sára àmọ́ àwa gan ó yẹ ká make effort nísìnyí àwọn pè l'afrobeat ni wọ́n á phrase tó máa fi qualify ní wọn rí náà pè l'afro pé òkè Africa nísìnyí tá a ti rí nípa àwọn èèyàn tí ń wò wá ìgbà yẹn gangan ló yẹ ká máa reduce foreign content tá a bá fẹ́ pé music wa wà exportable the more tá a bá ń ṣe bẹ́ẹ̀ aláti máa fi more of our content sí then aláti máa fi more of our identity sínú àwọn nǹkan tá à ń ṣe nǹkan yẹn gangan ló máa jẹ́ ká tà jù nǹkan tí mo believe pé a lè ṣe láti structure ẹ̀ ni pé ká kàn máa gbé wálé mọ̀ ká máa gbé wálé mọ̀ ká máa fún wa ká máa increase quality ká máa gbé wálé mọ̀ ká máa gbé wálé àwọn máa understand it by force kò sí ni. Òpómúléró, òpómúléró, òpómúléró.